kú dédé ìwòyí o ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àtẹ̀yin tẹ́ ń wò wá. Afárá Ọláìyá la wà lónìí nílùú Òṣogbo. Afárá Ọláìyá kì í ṣe afárá lásán, ó jẹ́ àmì ìbáṣepọ̀, ìrìn àjò àti ìgbéraga fún ìlú wa lóṣogbo. Lóòótọ́ lójoojúmọ́ ẹgbẹẹgbẹ̀rún ènìyàn ní ń kọjá lórí àti ní abẹ́ afárá yìí. Àwọn arìnrìn-àjò, àwọn oníṣòwò, akẹ́kọ̀ọ́, gbogbo wọn sì ń retí pé ibí yìí dúró fún ìtòlẹ́sẹẹsẹ àti ìdàgbàsókè. Ṣùgbọ́n lónìí, afárá Ọláìyá ń sọ ìtàn mìíràn. Ohun tí ó yẹ kó jẹ́ afárá tó mọ́, tó dára, tó rẹwà, tí ó sì yẹ fún gbogbo ènìyàn ni a ti yí padà sí ògiri ìpolówó aláìlera. Àwọn àwòrán ìpolówó, ìkéde òṣèlú àti ìpolówó ayẹyẹ ni à ń lẹ̀ mọ́ láìbófin mu. A kì í yọ àwọn àwòrán àtijọ́ kúrò, dípò bẹ́ẹ̀ a kàn máa ń bò wọ́n lórí ara wọn kí òjò bá kí wọ́n sì bàjẹ́. Èyí ti di ìdọ̀tí ojú. Afárá tí a ti bàjẹ́, ohun ìní gbogbo ènìyàn tí a kò bọ̀wọ̀ fún. Àwọn àwòrán yìí kì í ṣe pé wọ́n kàn ń ba ẹwà afárá Ọláìyá nìkan jẹ́, wọ́n tún fi ìránṣẹ́ búburú ránṣẹ́ pé a kò bìkítà fún ohun tí ó jẹ́ ti gbogbo wa, pé òfin kò ṣe pàtàkì, pé ìbáṣepọ̀ àti ojúṣe kò sí ní ìlú Òṣogbo tó wà nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ń bo àmì òpópónà, wọ́n ń fa ìyọlẹ́nu fún awakọ̀, wọ́n sì ń mú kí ibi náà dàbí pé a ti fi sílẹ̀. Ìṣòro yìí kì í ṣe ti àwòrán ìpolówó nìkan, ìṣòro wa ni, ìṣòro ìwà ni, ìṣòro bí a ṣe ń tọ́jú ohun tí gbogbo wa ní pọ̀. Tí a bá jẹ́ kí àwọn afárá wa di ibi ìdàrúdàpọ̀, kí ni èyí ń sọ nípa wa? Kí ni èyí ń sọ nípa ìjọba wa? Kí ni ó ń sọ fún àwọn àlejò? Kí ni ó ń kọ́ àwọn ọmọ wa? Afárá Ọláìyá yẹ fún ìtọ́jú tó dára jù bẹ́ẹ̀ lọ. Ìlú wa yẹ fún ìbáṣepọ̀ àti ìbáwọ̀. Àkókò ti tó láti dáàbò bo ohun ìní gbogbo ènìyàn, láti fi òfin sílẹ̀ àti láti tún ẹwà afárá Ọláìyá ṣe. Nítorí ìlú tí kò lè dáàbò bo ibi gbogbo rẹ̀ ń pàdánù ìdánimọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́.